akitiyan adópin lọ́jọ́ kan bó ti wọn kó ọ̀run tó sọmọ dúdú àwà o a kì í rẹ́ni rọ́ni lẹ́rù o káyọ̀ òkè torí kì í burúburú kó má má kẹ́nìkan mọ́ ni Awele tá a bá ti jókòó a kì máa innocent o. ẹ̀yin abiyamọ Awele ti jáwé abíwẹ́rẹ́ báyìí o ẹ jẹ́ kó bíwẹ́rẹ́ kó sọ̀ láyọ̀ kóyún eléyìí má jábọ́ ká gbóhùn yá ká gbóhùn ọmọ ẹ wá gbẹ̀bù Awele o ẹ jẹ́ kó bíwẹ́rẹ́ kó sọ̀ láyọ̀ kéléyìí má tún jábọ́ eléyìí máa bá ẹ kalẹ̀ wàá bí àbíyè ni àbíyè ló máa bí o ò ní kò ní jábọ́ ó yá gbélé ńbẹ̀ yẹn kó bẹ̀rẹ̀ sí ní máa sọ gbogbo ohun tó bá fẹ́ gbogbo nǹkan tó bá fẹ́ kó máa sọ sínú má sọ síta máa fọkàn ẹ ṣàdúrà bẹ́ẹ̀ ni ó máa wúri ó máa sọ rẹ̀ eléyìí ò lè jábọ́ àgbà agbókó tó wọ̀. Mami, mami, ìyà jẹ mí. Mami, ìyà jẹ mí. Ìyá bí ti bọ̀ tẹ́lẹ̀. Ọ̀dọ̀ àwọn ìyá onígi mo ti bọ̀. Tẹ́ bá rí bọ́ ṣe nà mí, àwọn ọmọ méjì wọn, bá wọ́n ṣe nà mí. Ìyá onígi wo? Ìyá Àmọ̀kẹ́. Ìyá Àmọ̀kẹ́? Bẹ́ẹ̀ni. Sáwọn Àmọ̀kẹ́ lọ́nu ẹ̀? Bẹ́ẹ̀ni. Tí èèyàn bá lọ́wọ́ òṣogùn kà mọ́, ẹni tí ó jẹ́wọ́ ní ìsinmi. Mọ́ríyẹbá àtàwọn ẹbí ẹ̀ wọ́n kọ̀ wọ́n láwọn ò ní dẹ́yìn lẹ́yìn mi. Nǹkan tí wọ́n fojú wọn ni, ó yá ká lọ bẹ̀, ká lọ. Mọ́ríyẹbá bọ́ọ̀dẹ̀ o, bọ́ọ̀dẹ̀ bí. Màmá kí ló dé tẹ̀ ń ṣépè? Ẹ wò kò sí lórí burúkú bí o. Bóyá tẹ bá ń wó lórí burúkú kẹ kọjá sódì kejì. Ìwọ gan ló lórí burúkú. Ìwọ ló mọ àlè. Mi ò kì í ṣọmọ àlè. Bẹ́ẹ̀ ni mo sọ. Àwa la ní kẹ́ bí mo ṣì. Ọmọ wèrè tó ń jalè kiri. Mo ò jalè o, mo wá ra agi ni, mo dẹ̀ sì bá àwọn kan rí báyìí, mo dẹ̀ gbégi, mo dẹ̀ ní pé tó wá dìrọ̀lẹ́ kí n wá fún. Ẹ̀jọ̀ ṣé kò ṣe kò lè ní ẹ. Ìgbà tí kò béèyàn bí kò ṣe padà wá rọ̀lẹ́. Ọmọ tèmi ò kí ń jalè. Ó ń jalè. Torí pé ọmọ mi máa ń ṣe bí ọ̀dẹ̀. Ìyá yẹn ni lẹ́ ń fẹjú lẹ́ ń pariwo báyìí lẹ́ ń pariwo bí ẹ̀rọ ọlọ́gì kí ló dé. Sọ́rí wọ ẹnu fẹ́lẹ́ tiẹ̀ yìí kò ní bá débi tó fẹ́ èmi ni wọ́n bú ó ti da ṣùgbọ́n tí wò bá ṣọ́ra ẹ wà á fẹnu fẹ́ra báyìí bí abẹ. ẹ padà jàre ẹ wo ní iṣẹ́ yá mi o ìyá mi ni ò lè já o àmọ́ ní dàda tó lágbára. Ẹ má bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ yá mi. Kí ló ṣe? Ṣé fẹ́ nà mí ni? Ẹ má wù ẹ gbà o. Ewu tí mo fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ gan ni mo ti gbọ́ yẹn. Ìwọ ni dàda Mọ́ríyẹbá tó lè jà. Bẹ́ẹ̀ni. Ọ̀dà nígbà tí dàda yín bá wá wọ̀ọ̀kùn. Ọlọ́run ò ní jẹ́. Ọlọ́run ò ní jẹ́ kí n rírú ẹ̀ jọ torí Ọlọ́run kí ni ìtumọ̀ yẹn. Kí ló dé tó béèrè lọ́wọ́ àwọn ọmọ àbíkà bẹ́ẹ̀? Àwọn ọmọ burúkú tó bí kí ló dé tó bí wọn? Olórí burúkú làwọn. Ọlọ́run ò ní káwọn ọmọ mi lólóṣèlú lórí burúkú ẹgbẹ́ mọ́ lóṣì lọ sí. Mọ́ríyẹbá ṣe bá ọmọ yìí ní dàda ẹ tí wọ́n ń gbèjà ẹ
nígbà tí dàda wọn bá wá wọ ọkùtọ̀ pọ̀ ìwò dàda tó máa gbèjà bẹ́ẹ̀ ni mo sọ. Ọlọ́run ò ní jẹ́ àwọn ọmọ tèmi ò ní wọ̀kù àwọn ọmọ tèmi ò ní wọ̀kù kí ló dé kí ni ìtumọ̀ gbogbo ìwọ̀n yẹn Ọlọ́run ò ní jẹ́. ṣe fẹ́ yọjú wọn ni wọ́n ṣe wọ́n jú. sọ́ọ́rí nǹkan tí màá fojú ẹ̀ rí ìwọ àtàwọn ọmọ ẹ̀ yà lọ. àtẹ̀sẹ̀ gan máa jí omi bàjá náà fún ìjà Ọlọ́run ò ní wọ̀kù ó ti tún kí ló dé gan-an. ìyá yẹn ní iṣu ọkọ̀ dédé. ń pariwo. ṣé o mọ̀ pé wọ́n máa ń gbọ́rọ̀ sí mi lẹ́nu. àwọn tó bá olè. dé bíbà tẹ bá di wípé ìná ò bá wọ̀ ẹjọ́ lọ rajà wọn bò mí ẹ má tàjì fún wọn kì í ṣe dandan èmi ò máa fẹ́ wàhálà ẹ wo bó ṣe ranjú ẹ pé èdè tó ń pè odidi abiyamọ kó máa pè èdè tó ń pè yẹn ẹ jọ torí Ọlọ́run kò sí nǹkan kan kò sí nǹkan kan nǹkan tó máa ṣàwà. ẹ má tàjì fún wọn o. wo gbogbo àlàyé tó ṣe ni mo understand but kọ́kọ́ ní òye mi sórí tí wọ́n pa àwọn aṣọ ta lò yẹn náà ó pọ̀ mo wá ń bèrè pé ṣé o ní tó ní yẹ́lò àti royal blue ní ara ni tí yẹ́lò jẹ́ background ẹ̀ àbí tó ní lemon àti royal blue tó wá ní light orange. Ìwọ ló understand tí mò ń sọ ókè oníkàwọ̀ but èmi rò nǹkan kan o tó bá máa understand nǹkan tí mo fẹ́ sọ èmi ò bá mú àdéhà kan wá bóyá wàá gbà wọlé tá bá lo something pink ńkọ́ tó ti yẹ ìsìn yes pink ó sọ pé ó máa yọ ogún máa fine tẹ́kùn tá bá wọ pàtí yẹn báyìí pink máa yọ lára gbó okay no problem okay ṣe yẹ́lò tó ní royal blue yẹn náà ni kò sí wàhálà ó wà okay màá pè ẹ́ ń gbà yẹn okay á sọ̀rọ̀ later ẹṣọ́ ọ̀rẹ́ mi kéèké wo ìwọ gbà ó ṣàwọn gèlè táwé sí gbà yẹn royal blue kó wá lọ fi gèlè ẹ̀ sí kó wá kó ṣọ́ àbàgbọ́n sí kí tí gbọ́ bá ti wá wáyẹn tán kó wá páàkì gbogbo àwọn eléyìí padà sí kọ́bọ̀dù. Yes ma. Òde pátípátí ṣáà ọlọ́run ṣáà ní wà pẹ̀lú ọ̀rọ̀ òde yìí. Tọ́lẹ̀tì láàárọ̀ yé. Oh my God. Kí ló tún ṣe? Oh my Kí ló God. bẹ̀rẹ̀? Oh my God. Nísinsìnyí mo kí ló ṣe yín? Ẹ jókòó dáadáa náà. Kí ló ṣe yín? Mọ́mí kí ló ṣe yín sísìn? Mo ti lọ wá. Mọ́mí kí ni? Ẹ jókòó dáadáa má ṣubú mọ́mí. Omi ti gbẹ nílé ẹkún kọlọbọ báyìí lójú ẹ yọ síta ìgbà tí mo rí ọ̀gá àánú ọ̀gá ṣe mí àníṣe lọ̀gá ń rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run ó ní kó fún lọ́mọ láàárọ̀ kọ́mọ ẹ̀dẹ̀ fòṣánlẹ̀ kò kú lọ́sàn-án ó ní ṣe bá yálè fẹnu abiyamọ pé òun àánú ọ̀gá ń ṣe mí pé ń ṣọ̀gá mo lọ. Ó yọ lọ́run. wo ó yàwó èèyàn gan ọlọ́run ò ń ṣèkà àwọn èèyàn ló ń ṣèkà sórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé ọ̀gá èmi mọ̀ pé lọ́wọ́ ayé kan nínú èèyàn kan ló wà nínú òkùnkùn tó ń ta fàṣímọ̀lẹ̀ èmi dẹ̀ mọ̀ pọ́lọ́ àfojú àṣebíyàn ọjọ́ kan wàláì ìwọ máa wù. àmọ́ ṣọ́ ẹnu ẹ̀ torí lè tó sọ̀rọ̀ ọlọ́rọ̀ àdìgbọ̀rọ̀ mi dẹ̀lẹ́rù adínidódò pẹ́ ni ṣé ìwọ mọ̀ pé ládùúrò owó tí ọ̀gá ẹni tí ò rọmọ bí ọmọ bí àwọn kan tó yẹ kó fi ní ọmọ láyé ló fi ṣògùn owó. ẹ̀yin ayé ẹ̀yin ayé. má yan mi kankan má dẹ̀ ha àkókò òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ lórí. ìsọkúsọ gan ló dé ń sọ. àbíkú ọlọ́mọ kan wá lè sọ lóògùn tèmi dèké gbogbo agbára mi mo ti sàn tó yẹ kí n ṣe mo ti ṣe kò sì sọ́nà àbáyọ. jẹ́ ìjókòó ara yín jẹ́ ìjókòó ara yín jẹ́ ó ní tẹ́ sọ fún wa ẹ lérí léka fún wa ni ẹ̀ ń jẹ́ kó yé wa wípé kò sí wàhálà ó máa bí wẹ́rẹ́ oyún yìí ò ní jábọ́ àgbóhùn ìyá àgbóhùn ọmọ aṣọ láyọ̀ kò sí nǹkan kan tó máa ṣe pé ṣe lẹ́nu fún mi ni àṣọrọ̀ ẹnu lásán ni. òfò ọjọ́ kejì ọjà ni bẹ́ẹ̀ ni ẹjọ́ kí lẹ̀ ṣe mí gan pàápàá tó jẹ́ pé ọ̀rọ̀ mi àwọn babaláwo lẹ̀ yìí wọ́n tí ẹ̀ wá rí nǹkan kan ṣe sí ẹgbẹ́pọ̀ ẹgbàta ẹgbẹ̀rán ẹgbàyọ̀
ẹ dẹ̀ ń gba owó mi ẹ fi lọ tọ́jú àwọn ọmọ tí yín lé. Ẹ jọ kí ni mo ṣe ná? Irú ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe Ọlọ́run tọ́rọ̀ mi fi rí báyìí? Kó wá jẹ́ kó gbẹ̀yìn babaláwo tẹ wà ní gbòòrò ìlú yìí. Kò wá sí ẹni tó rí nǹkan kan ṣe sọ́rọ̀ mi. Kí ni mo ṣe téèyàn kò ṣe rí? Kí ló dé tẹ́ pọ́rọ̀ mi gbogbo yẹn lè sọ pé ifá ló torí ẹni tí ò sunwọ̀n ṣe? Ifá ọ̀tún kò tún kankan ṣe, ó bà nǹkan jẹ́ ni. Ẹ jọ oríwọ̀ lẹ́ni tí Fátún ṣe báyìí sí. Mo bí yín sẹ́, oríwọ̀ ni Fátún ṣe. Ẹ má jẹ́ kí n bínú o, ẹ má sọ ìṣòro yẹn mọ́, ẹ má jẹ́ n bínú sí yín o. Ìwọ náà máa sọ, ó máa dá, ó máa dá, ó máa dá. Èwo ló dá ń bẹ̀ torí? Ẹ kí lórí tó dáa tí ìwọ náà bá rántí, oyún kẹta tó máa jábọ́ lára mi rè. Ẹ jọ kí lè ṣe mi? Ṣé òun wáyé mo wáyé ní báyìí tẹ́lẹ̀ lọ́lọ́run ṣe dáadáa? Ọlọ́run ò ṣe kọ́kọ́ kò sí kankan tó ṣe tó dáa. Ọlọ́run gbogbo ó burú tí ò bá sí yẹn ó kàn káwọn rádaràda àwọn olè ọ̀fọ́n oníjìbìtì 419 ó kó wọn tì mí. Gbogbo bẹ̀rẹ̀ sí ní gbá mi, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbowó lọ́wọ́ mi, wọ́n ń gbowó lọ́wọ́ mi, wọ́n ń gbowó lọ́wọ́ mi. Kí ló dé? Mo gbọ́ mélòó ni mo béèrè? Mo ní mélòó ni mo béèrè? Ẹyọ kan ṣoṣo ni mo béèrè, mi ò béèrè púpọ̀, mi ìbéèrè méjì, mi ìbéèrè mẹ́ta, mi ìbéèrè mẹ́rin o. Ẹyọ kan ṣoṣo ni mo béèrè, ẹyọ kan ṣoṣo ni mo béèrè báyìí tọ́rọ̀ mi di wàhálà báyìí lórí ẹyọ kan ṣoṣo. Àwọn ọmọ ìta wọn pọ̀ agbájá gẹrẹgẹ òṣì kan máa wà lọ̀rọ̀ sínú lẹ́bi. Ta ló ṣì gan? Wo ẹyọ kan tí wọ́n ń béèrè yẹn nígbà tó bá yọ lọ́hùn tọ́lọ́hùn lóhùn dé báyìí kò ní jẹ́ ẹyọ kan mọ́ nígbà tọ́lọ́hùn bá gbé iṣẹ́ ẹ̀ dé báyìí á ṣe lọ́mọ bẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ fẹ́ sọ̀rọ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ agbọ́n ẹ sọ̀rọ̀ síta. ọ̀nà àbáyọ sì ti wà. kí lọ́nà àbáyọ? mo ń gbọ́rọ̀ ní aláwo kan ní ìsìn tó máa dídá afá ó máa títẹ̀ yẹ̀pẹ̀ ó máa súnkanlẹ̀ ẹbọ pẹrẹgẹdẹ sí i tá a bá dọ́dọ̀ wọn. ẹ padà yín awo yín ifá yin Ọ̀rúnmìlà ó padà wá yin Olódùmarè. Ẹ ṣe gbé gbogbo ẹnu ẹjọ́ nígbà tá a mọ̀ pé ẹ ṣe freedom látijọ́ yẹ ẹ ṣe sọ pé ẹ ṣe freedom kan mú ọlọ́dẹ tó ti mú ẹjọ́ nígbà tá a mọ̀ pé ẹ ṣe freedom látijọ́ yẹ ẹ ṣe sọ pé ẹ ṣe freedom kan mú ọlọ́dẹ tó ti ṣe freedom tó ti pass tó mọ gbogbo kan. Báyìí ni mo sọ ọba mi tẹ̀ wá kágbádá gẹ́rẹ́gẹ́ ẹ ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ nínú Nigeria Limited. Kò sì wá rí bẹ́ẹ̀ o iṣẹ́ ju iṣẹ́ àwòjáwo lọ. Ẹ jẹ́ kó sì lọ. Ṣé ibi tẹ́lẹ̀ à ń lọ lẹ́yìn náà bá mọ̀ pé a máa yin fá àfi tá a bá débẹ̀ báyìí tí ohun tá a fẹ́ tó ṣe la máa tó wá yin fá ẹ mọ̀ pé náà nù lára ń takò sẹ́ni tó máa ṣe ó náwó ẹ̀yin náà rú ẹ mọ iye tẹ wá ń gbà ẹ bí gbà tẹ. Ṣàrà yẹ bàárà tí máa ń sọ lélẹ́yìí nígbà tí mọ́tò wà tí mo fún yín lọ́wọ́ kẹ́ ṣe sáfíìsì bóyá ló ṣe sáfíìsì mọ́tò yìí báyìí ó ṣe kí ni ló jẹ́ wá sọ́jú gbó. ká tẹ̀ wá sọ wípé ní o ṣe tẹ̀tì ẹ̀ ṣe náà ẹ ṣáà mọ̀ wípé kì í ṣe léyìí ni ẹ ní gbé yìí ẹ tún gbé mi nígbà tí ò ń ṣe ẹyọ kan lónìí. Kí la máa ṣe báyìí ọlọ́mọ máa jẹ́ kí n tẹ̀yìn òrò kó bá tẹ̀yìn òrò jẹ́ báyìí wọ̀ lọ. kí la fẹ́ ṣe báyìí lójú gbó ta wà yìí ń sìn mo la mọ̀ ta fẹ́ gbá ta la fẹ́ mi mọ́ wo jọ ọmọkùnrin kan ló mọ̀ yìí bàbá mi jọ nítorí Ọlọ́run á dáa fún ẹjọ́ jọ mọ́tò wa ló yọnu bóyá a lè rí mẹkáníìkì nítòsí tó máa wá bá wa wò. mẹkáníìkì báyìí ni mẹkáníìkì wà ẹ ti fi wọ́n lẹ̀. ó jìnnà sí ibi tá a dúró rèé. ó jìnnà gan ó jìnnà. Ọlọ́run ọba a lè jọ ó dáa ibi tá à ń lọ torí bá ṣe ń bọ̀ tá à ń béèrè wọ́n ní kò jìnnà mọ́ ìlú ayédè là ń lọ. Ayédè. ìlú ayédè ó sì nọsẹ̀ sí bíbá ẹ̀. ṣáà lè fẹsẹ̀ rìn ni. ẹ lè fẹsẹ̀ rìn ọ̀nà kan àmì ìbàdí tẹ́ bá ti gún mi báyìí sìn so ọ̀nà tẹ́ bá kọ́ rí by the right ẹ yà sí kọ́nà yẹn tí tó bá ti ń kọjá ẹ̀kọ́ bèèrè lọ́wọ́ àwọn èèyàn kan àbí méjì pé ẹ lọ sí ìlú ayédè wọ́n máa júwe fún yín. bàbá mi báwo ni nígbà tí mọ́tò ti. Ṣàmọ́ wá rìn báyìí sí ni. ká fẹsẹ̀ rìn ni kí ló tún jẹ́ ká fẹ́ yọ kọ́lẹ̀ o. tí mo sọ rẹ̀ ṣáà pọ́nì sọ̀rọ̀ làwọn ọmọ yìí. ká tiẹ̀ yanjú yẹn. wọ́n jọ yọ onísọ̀rọ̀ ẹnu èmi lójú igbó. wo bọ́mọ yẹn ṣe sọ yẹn wá mẹkáníìkì kò ṣe tó bá dẹ̀ ti ṣe kó pè wá kó ti ṣe ó ti gbọ́. ẹ wo ibi tó lù ẹ máa gbà nígbà táyọ̀ máa gòkè àràfà.
Rọra. Ó jàre. Ó jàre. Bàbá wa Ifá ńlá ẹgbà mi ẹ̀rà ń kalẹ̀ nítorí ẹ̀jẹ̀ àwọn báyìí lẹ̀ ní ọ̀gbẹ̀rì. Mo ti gbé kú, mo ti gbẹ́já, mo ti gbẹran kí ni tí ìgbà tán kọ́mọbìnrin lè finú ṣolú kó fẹ̀yìn gbọ́mọ. Bàbá síbẹ̀ àbíkú ọlọ́mọ ń sọ lóògùn méde kéne lójú wọn. Mo fi ní wípé tọrọ bá rú ni lójú àtútù àwọn àgbààgbà lọ. Èmi náà tún lẹni tó máa gbọ́dá afá tó máa fádá tó máa títẹ̀ odù tó mọ̀ odù tó mọ iye odù tó hù lẹ́ẹ̀kúlé. Mo fi ní kí n tọ̀ yín wá. Tá a bá ti dọ́dọ̀ yín á yin àwo yin Ifá. Ifá ó yan Ọ̀rúnmìlà ó yọ Olódùmarè. Onífádé ọ̀kàrẹ̀ Ifá ó gbọ́ ọ lójú kò ní gbọ́ ọ láṣọ. Bó ṣe yẹ kó wo tọ́ gan ló ṣe tọ́hún nítorí àwo ní gbáwo ń gbọ́wọ́ báwo ò bá gbáwo ń gbọ́wọ́ àwa tẹ́ àwa ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bí àwé aṣọ ṣùgbọ́n fi wọ́n lọ́kàn balẹ̀ ẹ gbọ́ báwọn aláṣekù ṣe wí ni wọ́n ní ẹ̀sán mẹ́mẹ́ jẹ́ abaládì tó mójú ẹkún sògbèrè ọmọ ẹbọ náà ni kò ṣe ọmọ òní hàn lé aládì ẹ̀sán mẹ́mẹ́ ọmọ hàn lé aládì ẹ̀sán mẹ́mẹ́ ẹkọ ọmọ mọ́ra ẹkọ rí ọmọ mọ́ra ẹ̀sán mẹ́mẹ́ tábàjá sọ̀rọ̀ ọ̀tọ̀lọ́mọdé ni èyí ni wọ́n ti gbọ̀mọ̀ ọ dáhùn lójú pé dandan ni ẹ bímọ ti jẹnu. ẹ wo bàbá ṣe ní ìgbà tí a ti ń bọ̀ tá a dẹ́sẹ̀ wọnú ilé mo ti mọ̀ pé ibi tọ́rọ̀ wa ti máa lójútùú ni èmi nígbàgbọ́ pé àdúrà wa máa gbà ń bí ètò torí ọ̀nà gbogbo ọ̀nà tẹ bá mọ̀ tẹ́lẹ̀ bá mi ṣe tó fún mi lọ́mọ láyé ìlú pàpà. àwọn ẹni wọ̀nyí ti sá lójú ọgbà ó ti di dandan kó gbà ọgbà tí ẹ ti gbà á ẹ gbọ́ àmọ́ ń tọ́ jẹ́ kókó bẹ̀ tó ṣe pàtàkì ní wípé yóò ná yín lówó tó pọ̀ o yóò ná yín lówó o. ṣe rí owó lẹ́yìn owó ló tún kù kò sí wàhálà kankan lórí ọ̀rọ̀ olówó dé tèmi ní pé kẹṣà ti ṣòótọ́ fún mi kó má dàbí àwọn ará òkè ọ̀hún tá a gbọ́dọ̀ dárúkọ só ti yẹ yín kán gbàgbàgbàgbà ilé ló kù tó kù kán gbà báyìí o ẹ ṣàánú mi. ṣé ẹni tó bá jẹ́ tó lóòótọ́ dé ibi òótọ́ pin sílẹ̀ wà yìí tẹ́ wá rí eléyìí tí wọ́n gbé kú wọ́n gbé jà wọ́n fi yín òdì kò tó àṣedànù fún yín ni ẹ fọkàn yín balẹ̀ eléyìí tí mo dì mú gangan nígbà tẹ́ ẹ ti sọ pé gbogbo ibi tó wọ́n bá ti wà ìṣòro bẹ́ẹ̀ ti fúyẹ́ ẹ̀. ẹ ti rọmọ bó ti jẹ́nu kò séwu. ẹ dákun ẹ̀yin mo wá bá bójú ò ṣe ní tèmi ọ̀rọ̀ owó ló délẹ̀ ọ̀rọ̀ ẹ̀gàn táwọn máa bí sọ sí mi ti pọ̀ jù kódà èèyàn má ti mo lè ṣe nígbà wọ́n sọ̀rọ̀ sí mi ọ̀rọ̀ owó ló délẹ̀ yìí kókó ń dáfẹ́ sanwó lé lórí kárí pé wọ́n dọ́lọ́mọ ká sì fẹ̀yìn gbọ́mọ pọ̀n mo fi ní wípé tá bá ti dọ́lọ́mọ nípasẹ̀ yín ẹ tún ojú tèmi náà sí lọ́dọ̀ wọn nù. Onífádé bàbá awóré tèmi ò ní mẹ́kù kọ́ padà dá lámọ̀rin láyé èyí ò dé wọ̀ èmi ti sọ fún ọ pé yóò dọ̀lọ́mọ aṣẹ́sì sí gùn bó ti jẹ́nu ìwọ ní kọ́ lọ́ọ́ rí fọkàn rẹ balẹ̀. ọ̀rọ̀ tán sọ sí mi pọ̀ o. lẹ́rìí fọkàn balẹ̀ ẹ káre o. àdìo nígbà tí mo bá sọ kó so kí ni kémi ṣe. mọ́mí Awele jọlá yín gidi gan tó ń sẹ́tẹ̀lẹ̀ pé mi ò ní dénú ilé yìí mọ́ mọ́mí ẹni Awele pé ìjókòó kò jẹ́wọ́ fún yín àwọn tó bá ń ṣe Awele tó fi di pé oyún bàjẹ́ lára ẹni kò jẹ́wọ́ fún yín kó sọ̀tọ̀ fún yín mọ́mí ẹ sọ̀rọ̀ fún yín mọ́mí lẹ́yìn ìgbà tí oyún ẹlẹ́kẹta bàjẹ́ nínú Awele èmi jáde síta mo lè fẹ́ ọmọbìnrin mi mo fún lóyún ọmọ ilé mi mo fún mi sọ ẹ sọ fún mi bó mo ti ń ṣòro pẹ̀lú Awele. kò sẹ́ni tó sọ pé ìwọ náà ló ń ṣe é sórí àwa náà ti fi wá kúnrin ẹsẹ̀ wa àti rí babaláwo tó ṣe gbójúlé babaláwo yẹn dẹ̀ ti fi wá lọ́kàn balẹ̀ ó sọ fún wa wípé tí Awele bá ní oyún mi nísìn ó ló máa bí pa máa gbóhùn ya máa gbóhùn ọmọ ni ó ní kò sí wàhálà fún wa. ẹ gbọ́dọ̀ tí mo sọ kẹ́yìn ọ̀rọ̀ tí mo sọ àní mo ti fẹ́ ọmọ mi síta mo ti fún lójú ìbímọ mo ti níyàwó mi kí ló kì í ṣe mọ́ mi.
kò ṣe kankan kóun wà láàyè tiẹ̀ káwẹ̀lẹ̀ wà láàyè tiẹ̀ ń bí ni kò mú jà lọ́wọ́ adékùnṣe àti ẹ̀tì fáwẹ̀lẹ̀ lóyún ìyẹn ló ṣe kókó. kíkọ́ ṣe àti ẹ̀tì fáwẹ̀lẹ̀ lóyún ẹ̀kọ́ tẹ̀yìn fẹ́ mọ̀ mi. bẹ́ẹ̀ni. mọ́ mi Awele ṣẹ̀ mi gan. èmi la Awele ilé jáde kúrò lórí ẹni tó oyún tó ní bí lọ́kọ̀ tó bá jẹ́ mọ́ lára yẹn sẹ́. má rárò kan má tún padà sẹ́yìn mọ́ gbogbo ẹ̀ náà ló yé mi náà tí bá ní òye mi irọ́ ni mo pa ṣùgbọ́n omi tuntun ti rú báyìí ẹja tuntun dẹ̀ ti wọnú ẹ̀ ìyẹn ni kò jẹ́ ká mú bọ̀ mo mọ̀ pé wẹ́ òkè tó ṣọmọ lọ́wọ́ òun náà mọ̀ kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ jọ ẹ má kúnlẹ̀ dídí jọ ẹ wò tí bá máa gbà mo máa gbà nítorí ti àti tọ́lọ́hún ni ṣùgbọ́n bá mi sọ fún Awele bá mi bẹ́ẹ̀ tí ìyàwó bá lówó jọkọ lọ kó má máa ra ìdọ̀kọ jọ ti yín mà tó bá yẹ kó fẹ́ ìfẹ́ gidi ló bẹ̀ ní love me for real ó fi gbogbo tó ní kó fi mọ̀ mí for real náà love me for real jọ ti yín mọ́ mi ẹ bá sọ̀rọ̀ lọ́wọ́. èmi náà tẹ́ ti bá sọ gbogbo ẹ̀ mo ti ní kò sí bí ọkọ bá kéré ọkọ náà ló máa jẹ́ mo ti sọ fún un ṣé bàbá mi wò dúdú má bọ̀ má bọ̀. báwo ni. ọlọ́run ló ṣe àti yanjú gbogbo ẹ̀ ọlọ́run dẹ̀ ti gba gbogbo ògo ṣe sùn. o ṣe mo dúpẹ́ Ade, I'm so sorry. ṣòrí èmi ò bínú mọ́ àmọ́ máa ro nǹkan méjì kan mọ́ ẹ̀ sí the first one ni máa ro ti fẹ́ tó wà lára méjèèjì Thank you. then máa dẹ̀ wá ro ti ọ̀la ọ̀rẹ́ nítorí ọ̀rẹ́ bíi tí wọ́n ṣọ̀wọ́n ọ̀rẹ́ bíi ọmọ ìyá ni wọ́n àdúró tì ní nígbà ìṣòro. What I'm saying ni pé ọ̀rẹ́ tó lè fara gba ọ̀tá nítorí ọ̀rẹ́ àwọn ló ń wọ. àwọn ló ní ọ̀rẹ́ mi ti ẹ̀kọ́ ọmọ ìyá mi. bẹ́ẹ̀ ni. Now back to you. I want your real love. Promise. You have to love me for real. Máa fẹ́ kó fífi òtítọ́ bá mi lò. And tó máa ń pè nǹkan nífi òtítọ́ òun ni pé gbogbo nǹkan tó bá ní wàá submit ẹ̀ fún mi. Promise. Are you sure? Yes. You gonna love me for real? I promise. O lè ní dámi lámù. Láyé mo promise. Are you sure? I promise you. Kí ló dé? Mo ń bọ̀. Ó fọ́ sí. Kí ló máa láì láti jẹ? Tí bá ní kí n jẹun sí mo lè jẹun yẹn kó má jù mí dáadáa. Pẹ̀lú fẹ́. Mo yà ká lọ fún shopping. Shopping? Yeah, kí n tẹ lọ fi yẹn ra àwọn kọ̀ọ̀kan. Tó sì wàhálà. But ṣe ká mọ́ rẹ̀ mi dání. Kájọ lọ. Ejò torí Ọlọ́run ẹ wo ìyá Ìdè ẹ bá ń tú àwọn ọmọ mi sílẹ̀ mo ní mi ò ta àwọn ọmọ mi ẹ tú wọn sílẹ̀ kí n máa bá wọn. ọjọ́ máa yọ rẹ̀ lẹ́nu gbàlọ́mídẹ́lẹ́rù ọgbà rẹ̀ ń wò wí fún ọ. mo ní àwọn dàda ẹ tó ń gbé ọ̀njà wọn á wọ̀kùn báyìí onírọ́ ni òun bá mi lérí oríṣẹ́ fúnrugbọ̀n kiri ṣé wàá tán àwọn tó mọ̀ wúlò ọmọ tí wọ́n bá dé wọn á sì ká ọmọ yìí lọ òdòdó rẹ bá rẹ̀ dànù lójú ẹ̀ ní. òdòdó kò ní rẹ̀ dànù o kò ní rẹ̀ dànù ẹ bá mi ta ọmọ mi lẹ́ o ẹ bá tú wọn lẹ́ o. kí ni gbogbo ṣe tí mo kí ni ẹ̀ṣẹ̀ tí mo ṣe. àwọn rèé. ẹ wo ẹjọ bàbá mi torí Ọlọ́run ojú ò ní tì kò sí kankan tó fẹ́ ta àwọn ọmọ yìí mélòó ni mo kó dání tọ́ba ni wọ́n fẹ́ ta kankan nù wọn. ẹ jọ̀wọ́ ẹ má rà ẹ má yàwó lówó ẹ má lọ sí jẹ́jẹ́ wọn ta kankan. ẹ jọ màmí àti pàkó mo fọlọ́wọ́n bàbá yẹn ṣé èmi àti yín lájọ ń kún wọn kiri ni abẹ́ ṣàlàyé tẹ́ bí fún mi gangan láti ilẹ̀ àmì ìṣàbí yín lọ́rọ̀ mi ṣé ẹ̀yin mú wá bàtà ni ẹ wo ẹjọ́ ń tọrọ lọ́rọ̀ ẹ̀ ní sori burúkú jàre ṣé àwọn pẹ́yìn gangan mo bàtà àwọn lè máa face because àwọn lè mi kówó fún owó tí mo dẹ̀ kó fún wọn sìn mo gbọ́dọ̀ gbọ́jà mi lọ ẹ bá ń káwọn ọjà mi kò tó máa lè. ẹ gbà mí wọn kọ́ ọmọ mi náà o ẹ bẹ bọ́ ọ̀rẹ́ àdáyà. irú aláwọ̀ ni mo lọ aláwọ̀ ni Àmọ̀kẹ́ ìwọ ṣẹ̀ṣẹ̀ ń jí ni ó dà kó kú èmi fẹ́ jáde ìwọ àtàbúrò ẹ̀ tọ́jú ilé ẹ̀ tún gbogbo ilé ṣe ó ti gbọ́. Bàbá mi. àlọ́ òkè wọ́n kó má lè rọ tí n bá dé wà wá rú àlá náà fún mi wọ́n ti ń pè mí ibi tí mò ń lọ mo tètè ń lọ mò ń lọ kábọ̀ mi ní pẹ́ dé má gbàgbé ẹ̀.
ẹgbẹ́ ìgbọ́n àwọn ọdẹ bá mi sọ̀rọ̀ tí ò ní ojú mọ̀ ni ó ṣàtàrà má ra ayọ̀ ni. torí Ọlọ́run àti àfikún ṣàánú kò sí ní tó fi ń ṣèyàn kò sí ní tójú òrìrì torí Ọlọ́run bẹ́ẹ̀ ni. màmá ọ̀rọ̀ ṣẹ́jú mélòó kan ló ń bá yín sọ ọ̀rọ̀ ìdọ̀tí ni ọ̀rọ̀ tí ò dáa ni kí n báwo lè láyé ṣepọ̀ lójú gbogbo èèyàn nínú ibẹ̀ yẹn màmá kò ń ṣèpọ̀ tí mi ò lè ṣe. kò sóhun tuntun lábẹ́ ọ̀run sórí bó bá ṣe ohun tó bá ṣe làwa táwa ń bẹ̀ yẹn wọ́n ní ohun tó ló bá dé ni kò tún rí ìta mọ́ kò sẹ́ni máa sọ. ẹ wo màmá ṣe rí ibi tẹ bọ́rọ̀ dé yìí tó bá yẹ pé tí n bá ti nílé báwo lè láyé ṣepọ̀ ní ojúgbò yín bẹ̀yẹn ní kò fi ní ọmọ bí ni màmá ayé àbẹ́tà káwé lè ya dúró láàgùn ẹ̀ lọ́jọ́ ayé ẹ̀ lọ́jọ́ alẹ́ àbí kẹ́ bọ́ sí gbòòrò kẹ́ wákùnrin míì fún tó máa bá ṣe ṣẹlẹ̀ mi ṣe wà màmá èmi ò lè ṣe. wo jọ torí Ọlọ́run sórí àti rìn gan àti ṣiṣẹ́ yẹn wọ́n dẹ̀ ti fi dá wa lójú wípé eléyìí gangan òun lọ́lọ́run máa fi ṣàánú ẹ̀ kó tiẹ̀ lọ́mọ kan láyé tó bá lọ́mọ kan láyé èmi náà tí mò ń ṣe gbogbo eléyìí mò ń ṣe é ṣe torí Ọlọ́run. màmá ṣé fi ṣògùn owó ni kí ló lọ bọ́ ìwé sùúrù bẹ̀yẹn fún màmá kí ló dé inú iṣẹ́ ilé ọmọláwú nígbà tó bá lọ wà wọ́n ní àjọṣepọ̀ kí ló dé fẹ́ pa mí ni. màmá ṣe bí tẹ bá dé màmá ẹ ti gbìyànjú tó èmi náà fúnra mi ti try tó ṣé bí ṣe wà mí ò lè ṣe mọ́ tó ti yẹ yín màmá ẹ bá mi wọ́ fún ọ̀nà èmi fún Awele jẹ̀gbọ́ mi ò lè ṣe màmá yín. bàbá ifá ńlá wọlé ọ̀rọ̀ tí wà lẹ́yìn ni yóò dojú sí mi ṣé kò sọ́nà míì tá a tún lè gbégbà ní láìsí yìí torí ọmọkùnrin tó gbé níbòde yìí lérò pé yóò padà wọnú ilé mi. Onífàdé ṣé ọmọ tuntun jẹ́ àkọ́kọ́ àjẹ́ ni wọ́n ní ká ṣe bí wọ́n ti ń ṣe kó lè bá a rí bí ti ṣe rí sákọ̀kọ́ rèé ni ṣebí nígbà tó bára wọn láti pọ̀ kọ̀rọ̀ ó yẹ kó sì bára wọn láti pọ̀ lójú wa báyìí bí bọ́ọ̀ bá ṣe gbogbo tá a ti ṣe òfò ni. a ti yanjú gbogbo ẹ̀ ó ti gbà. ẹ kárí ẹ náà kú ọ̀rọ̀ èèyàn àbúrò ní ṣẹlẹ̀ sí yín àti ọ̀dà. Àdìó ṣé o wá jẹ́ tuntun ni kó o bá yàn lájọṣepọ̀ lójú wa tó ṣe máa ṣe irú rẹ̀ ni. ẹ wò kí ló dé ẹ má tún dá nǹkan lẹ̀ ẹ wò bàbá ó yá. Ọya bẹ́ẹ̀ ọya ẹ máa fi kálò tùrú pọ̀. ẹ̀yin olúfẹ́ olè bá wù gẹ́gẹ́ ọya mọ̀ fún ọ̀yìn bọ̀. Awele abimoye ọ̀gẹ̀dẹ̀ kí gbọ́dọ̀ mọ́ yàgò Awele àtọ̀ alábọ̀sùn àfikún wọn lára dandan ni kó fi mọ yẹ o tá a bá ìdẹ́bi àmì lọ dájúdájú a kì í dúró bá ò dẹ́kun ìgbìyànjú pọ́pẹ́ akitiyan adópin lọ́jọ́ kan ó ti wọ́n kó ọ̀run tán sọmọ dúdú àwà o a kì í rẹ́ni rọ́ni lẹ́rù o káyọ̀kẹ́ torí kì í burúburú kó má má kẹ́nìkan mọ́ ni Awele tá a bá ti jókòó àgbà ìlọsẹ̀ o. Ìwọ́n ní tí ọ̀rọ̀ bá jọ tẹni téèyàn ò bá fèsì ọ̀rọ̀ ẹ̀rùjà ló ń bọ́ ń tọ̀hún káàtì ẹ̀ wá ní èmi àti ìyá yín jà ṣọ́rọ̀ tọ́ sí yín lẹ́nu sẹ́yìn méjèèjì ẹ gbà mí tálẹ̀ ń bá wù. ẹ wọ ẹyin gangan lórí burúkú ẹ wá èmi ò ń ṣe ìyá mi o tẹ bá gbé wá ní gbígbóná mo rẹ́dí láti gbé fún yín tútù. pẹ̀lú ọmọ àlẹ́ ọmọ lórí burúkú tẹ bí tó yẹ kẹlẹ́ mójútó tẹ mójútó tẹ fẹsẹ̀ rìnrìn tí bá gbé gbàjú fún yín ẹ máa wá nǹkan tí ò sọnù ẹ máa wá lẹ̀ lọ. tèmi bá mi ìwọ lẹ́nu ẹ àbájú ẹ náà wàá pẹ́ńlẹ̀ dáadáa nítorí pé ọ̀rọ̀ ẹnu ẹ tó ń sọ sáwọn èèyàn wọ́n ti dójú sọ yín ládùúgbò sórí tó o bá gbọ́ ẹnu sí mi wo ìsọ̀kèdìlẹ̀ fún ẹni. ẹ lè ṣe kankan orí. wọ́n lè ṣe kankan kò sí nǹkan tẹ fẹ́ ṣe. ẹ̀wẹ̀ fìyà yìí lẹ́jọ́ lọ kú sílé. ẹjọ́ kébì lọ kú sílé ìyá aláya yín ló máa kú sílé ìyá yín máa kú sílé gbogbo ẹni tó tọ́ ni. ẹ jẹ́ àdé kí ló ṣe yín. ẹ wo ẹ bá súnmọ́ mi jù ẹ lọ tí wọ́n bá fún yín lọ́pàá kọ̀ ẹ máa jọ ẹ wo ẹ jẹ. wọ́n ti sọ bẹ́ẹ̀ náà ọmọ àlè ni yín wọ́n ń wò yín sunkún ẹ̀ ń wòra yín rẹ̀. ẹ pẹ̀lẹ́ ẹ̀yin náà ṣíọ. èsì wo ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ ẹ̀yà dójú ti ní ọmọ ẹ̀ ẹ̀yin onísọ̀lọ́ ẹ̀mí ẹ jọ torí Ọlọ́run ẹ ti ọwọ́ ọmọ yín bá aṣọ o jẹ́jẹ́ mi ni mo jókòó kí n rojọ́ o kí ló kàn yín.
wọ́n náà ń gbéná sí ẹgbẹ́ mílíọ̀nù kan sí. ẹgbẹ́ gbogbo ẹnu ẹ sọ̀hún ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ̀ tó ń sọ tó ń dùn ṣó mọ̀ wípé ìwọ ló ń kọ́ ẹ̀gbọ́n ẹ̀ ní gbogbo ohun tó ń ṣe ẹ lọ ṣọ́ ara yín bí mo ṣe ń sọ fún yín ẹ ṣọ́ ara yín o jẹ́jẹ́ mi ni mo jókòó mi ò dẹ̀ fẹ́ wàhálà fún gbèsè ayé mi ẹ má sọ mí lẹ́nu ẹjọ́ o. mami kò sẹ́ni tó fẹ́ sọ yín lẹ́nu dàdá yín tí ò lè jà ó láwọn àbúrò tó gbójúlé a fẹ́ gbèjà yín ni. ẹ̀jọ̀ kí ló dé tẹ̀ ṣe báyìí wọ́n dẹ̀ ń sọ fún yín pé nǹkan tẹ̀ ṣe ò dáa ẹ̀dẹ̀ ń fà kíkọ́rí bíi pé ìwà gidi lẹ̀ ń wù ní tẹ́ ẹ bá mọ̀ ìwà àbàjẹ́ lẹ̀ ń wù ìwà tí ò make sense rárá ni alágẹmọ tó ń rìn jẹ́jẹ́ gan ikú ń pa. ó sọ̀rọ̀ nìyẹn o arìnjọ dẹ̀ ó tún jẹ́ kọ́ ọkùnrin ṣé kó má ṣe bí ọkùnrin àwọn atájóbìnrin gan apálá ṣáàbù ẹ lọ ó ti rìn di jù. ẹ sílẹ̀ ó rìn jìn ni. ó ní làákàyè orí ẹ̀ pé ó dẹ̀ mọ ohun tó ń sọ ohun tó fi gbọ́ndùn yín lọ gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni ẹ wo mo fẹ́ pa aláṣẹ fún yín ni ẹ lọ jókòó ara yín jẹ́ ẹ má gbèjà mi o tẹ́ ẹ bá jókòó ara yín jẹ́ tẹ́ ẹ bá jókòó ara yín jẹ́ ẹ rí mi wò bí o. ẹ kú jókòó Àwẹ̀lé náà ń kí yín yẹn. ẹ jọ ṣe rí bó ṣe wà ó yẹ kó máa rẹ́sì bẹ́ẹ̀ tí torí wípé mi gbọ́dọ̀ rí kíní mi ò rí èèyàn ìrìn àwa náà la dé pé pé kẹwàá kò sí wàhálà gbogbo nǹkan tẹ́ bá fẹ́ sọ ẹ jọ mo fẹ́ kẹ́ sọ ní pápápá bóyá. láti factory textile làwa ti wá nígbà tá a gbọ́ ìpè inú wa dùn kan ni wọ́n fi ní pé kí n máa sáré bọ̀ ṣé wàá rí gbogbo nǹkan tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ aláṣọ dé àǹkárá ni o voiles ni o fún àwọn ẹgbẹ́ yín ní ọlọ́kan òjọ̀kan gbogbo ẹ̀ la máa arrange aṣọ tẹ́yìn náà máa fẹ́ pààrọ̀ tẹ́ máa fi máa change iṣẹ́ títí wa ni mo fẹ́ kẹ́ fi ọkàn yín balẹ̀ kò sí ewu torí pé àwa máa ṣe nǹkan tí kò ní tàdé ní disappoint yín tí inú yín máa dùn nǹkan tó yẹ pé táwọn èèyàn gan bá tún rí ẹ tún máa sọ fún àwọn èèyàn pé ọ̀dọ̀ wa ní kán máa bọ̀ ẹ ṣe gan ma. ẹ ò T-boy lórúkọ tẹ̀lé wa ṣáré anything tó bá ti jẹ́ mímu juice ni o wine ni o beer ni o omi ni o débi àbúrò gbogbo ẹ̀ la máa kó wa mọ́. ẹ jọ kí ni ìtumọ̀ àbúrò ẹ. àbúrò ẹmu ìbílẹ̀ ẹ̀yin ò lè rí bẹ́ẹ̀ yẹn ṣẹ́rí àwa làwa mọ̀ báwa ṣe ń ṣe torí àwọn tiwa bàbá ṣáà ti débẹ̀ ǹjọ́ yẹn ẹ̀yìn fi pàṣílẹ̀ fáwọn. ẹ ṣe gan ìyàwó ọdẹ rí gbígbé lórúkọ ọmọ olú ọdẹ èmi ni mo wà ní àyè ẹran ìgbẹ́ lọ́lọ́kùnrin mo ti gba àwọn ọdẹ sí ìta pé kí wọ́n bá nígbó lọ́tún lọ́sí gbogbo ẹran tó bá ti rí kọ́ pa ní pé kí ni ayẹyẹ ọmọ aládùn bàbá ṣe gan. but ẹni ẹ máa get màálù wá ẹran ọgbẹ. a máa nídìí ẹran ọgbẹ́ ẹ̀ nítorí àwọn jáde tó máa wá láti ilé àti àwọn àgbàlagbà ọ̀rẹ́ wọn tó máa tẹ̀lé wọn. wọ́n máa ń fẹ́ kó jẹ́ pé ẹran ọgbẹ́ ni wọ́n máa jẹ a gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ ló gbọ́dọ̀ kún bẹ́ẹ̀ lóníranran. túwó àmàlà ẹ̀wà àsáró lónìí ọ̀ràn ló jẹ tó máa kún bẹ́ẹ̀ ìwọ máa wò ọlọ́run bá mi sọ ẹ láyé àtàlàfíà tí ó sì problem ẹ jọ kò burú gbà náà tó bá ti yá a máa pè yín lórí aago àwọn máa ṣe máa sẹ́ǹdì owó sí ẹ ṣe ti yẹ yín. iléeṣẹ́ yín á máa lọ síwájú o ẹ ṣe gan ẹ ṣe ra sọ̀kalẹ̀ ayọ̀ mà àmì o àmì ẹ ṣe gan àdúrà yẹn ni mo fẹ́ ẹ ṣe gan ẹ ṣe máa jẹun àbí wà á lórí mi. ó yá pẹ̀lẹ́. ọlọ́run àmàtú ẹ̀ṣẹ̀ eléyìí tá a tún gbójúlé yìí ó tún bí ó tún kú Awele wọ́n ní abẹ́kúnlé wọ́n ní abo òṣè ọjà wọ́n ní abo olúbọ̀bọ̀ tìrìbọ̀ bá bẹ́ bọ́ abọ́ gbogbo tó ní ká ṣe pátápátá kò sí kọ̀ọ̀kan tá a ṣe. yéè iná jó mi. ta ló ń tọ̀ á ní. ẹ káàsán ní ẹ lẹ. ìyá mo bèrè. ìyá. ojú ajá ń ṣèjọ lọ́ba ẹ̀bẹ̀ bá rí ìyá o. ẹ sọ fún wọn pé Ifá ńlá Àwòrè lọ́fẹ̀ẹ́ rí wọn. Àwòrè. ẹ wọlé. ẹ lẹ ẹ káàbọ̀ ẹ tẹ̀lé mi ẹ lẹ
ẹ káàbọ̀. wọ́n lè fẹ́ rí mi ṣé kò sí. kò sí nǹkan kan kó má bàa sábúrú ni ẹ sì pẹ̀lẹ́ ẹ̀yin ẹ kú ọ̀rọ̀ ọmọ a ní rírú ẹ̀ mọ́. ẹ wẹ fìyẹn lẹ kílẹ̀ bá wá gangan kó jẹ́ kí n mọ̀ ṣé owó ni kí n tún mú wá ni àbí màálù ni kí n rà àbí kí n gbórí mi kalẹ̀ tẹ́ bá fẹ́ báyìí ní kẹsàn báyìí. ẹ wò n ò wá fún nǹkan kan gbogbo èèyàn ti kọjá kó má bàa bàjẹ́ ni mo ṣe wá àtúnṣe mo wá ṣe. ọ̀nà àbáyọ títún lọ́nà àbáyọ. ẹ dákun ṣé wọn ì tí ì sin òkú ọmọ tó kú. kí ni ìyẹn ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀. ẹ ṣeun ẹ lọ rè wá èèyàn kan tó bá súnmọ́ yín dáadáa tó sì ṣàbíamọ́ ìyún lẹ́bẹ̀ tí ọlọ́rẹ̀ bá yín sin ìkú ọmọ yìí ibi tó bá wù ú ló lè sìnkú ọmọ yìí sí ṣùgbọ́n kó má jẹ́ àgbègbè yín. ẹni tó súnmọ́ mi tó ṣàbíamọ́ kó bá mi sìnkú ọmọ tó bá wá sínkọ́ kí ló ní ṣe. ẹ wo aburú yóò ní ṣẹlẹ̀ mọ́ tẹ́sí bímọ àbíyè tó dá mi lójú tá a dá àmọ́ nǹkan kan bẹ o. kí ni nǹkan náà. tí ẹ rí ẹni tó bá bá yín sìnkú ọmọ yìí òun náà pàdánù ọmọ jẹ. pàdánù ọmọ pàdánù ọmọ. ṣé ọmọ kan. kọlẹ gbé ọmọ kan lọ ọmọ kan ní òkú náà ọmọ tiẹ̀. ọ̀tàkì ló gbowó ẹni tó bá máa gẹun gbọ̀ngbọ̀n yá tilẹ̀kùn gbọ̀ngbọ̀n yìí o. títẹ̀yàn kún bá bàjẹ́ tẹ̀lé òun yóò ní dáa. báwọn àgbà ti wí náà. ó dẹ̀ dá yín lójú. pèrè lewé yéyéyé ọmọ tí yóò yè ọmọ atari kan kì í kú mọ́ bó ti jẹ́ nù. ṣé ọmọ kan ló máa kú. kọjọ ọmọ kan lọ ọmọ kan náà ni. èmi á dẹ̀ bímọ. dandan ni dandan ti rọ̀ mọ́ iyún ti dandan. èmi náà béèrè púpọ̀ ó jẹ́ yọkan yẹn náà ó ti tó díẹ̀ tó nínú nǹkan ní nǹkan ṣé bí tèmi náà ṣàfẹ́ ni pé kó tiẹ̀ máa pè mí náà ní ìyá alágbájá tèmi náà kó lẹ́gbẹ́ àgàn kójú bẹ́ẹ̀ lọ. bó bá ti wá aya yín ẹ jẹ́ kí mi bọ̀. ọlọ́run fún mi ṣe. nítorí pé o fẹ́ kí n bẹ́ẹ̀ sìnkú ọmọ òun náà ni o ṣe tún wá ṣé bí wàá tiẹ̀ pè mí lórí aago o tún wá darí ẹ̀ láàmú wá bá mi. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ orí aago kọ́ tí bá pè lórí aago kò lè dàbí pé ká ríra face to face. ó dáa ìgbà wo ni kí n sí àti pé ibo ni mo máa sí sí. alẹ́ yìí mo fẹ́ kó wá bá mi sí àmọ́ tó bá dé máa ṣàlàyé ibi tó bá sí sí fún ẹ. ó ti tó ọ̀hún mà ṣe o lóòótọ́ ni kò dá kábíyà mọ́ fojú mọ́ sàárì ọmọ lágbára ó ti tó lágbára ọlọ́wọ̀n tó ní bọ́ bàtọ̀ fọ̀sẹ̀ náà náà mọ́ èyí tó máa dúró tiẹ̀ lọ́lọ́ máa bá mi pèsè fún ẹ torí ọlọ́run ó ti tó ó ti tó táwọn èèyàn bá ń kọjá má jẹ́ kó rí i pé nǹkan kan dé ó ti tó. ọkọ mi ẹ yà gbà
Mú mi sí ọkọ mi, mú mi sí. Pẹ̀lẹ́, Àmọ̀kẹ́ ọkọ mi, ọkọ mi. Kí ló ṣe ẹ́ lápá? Apá báwo? Apá wo ló tún lu ẹ́? Ọ̀túnkọ́, ẹ bá wọn òsì ní. Kò sí nǹkan kan bẹ́ẹ̀, kò sí nǹkan kan tọ̀tún náà. Àmọ̀kẹ́! Mo gbé ẹgbẹ́ mi, Àmọ̀kẹ́ méje báyìí, Àmọ̀kẹ́ kò sí nǹkan kan lẹ́pẹ́, Àmọ̀kẹ́ mo gbé o, Àmọ̀kẹ́ ẹgbẹ́ mi o, mo gbé o, ẹwọ́n bá wọ Àmọ̀kẹ́ tọ́jú bá pẹ́, Àmọ̀kẹ́ méje báyìí fún mi. Agogo tó lu méjìlá mo fẹ́ bóyá ń bọ̀ wá lù kan sùúrù ló gbà Áfíríkà ní sùúrù o. Awele orí kò gbẹ̀lẹ́ o, orí kò gbẹ̀lẹ́ kò dán lọ́rùn o ní ìgbọ̀nà kò lè gbàgbé ẹ̀rọ ní Hello. Èmi náà ni mo gbé. Awele bímọ. Ọkùnrin àbọ̀bìnrin. Obìnrin láti. Olúwa ṣeun. Mo wà lọ́jà ni. Ọjà mo wà tí mo ti pariwo pàápàá. Màá máa bọ̀ ní tì, màá bọ̀. Màá kàn gbé ìkọ́lẹ̀ lé ni. Awele bímọ. Ọlọ́run ò ṣe o, mo ti ń bọ̀. Ọlọ́run ò ṣe Awele bímọ lójú ayé mi mo dúpẹ́. Irú ìbéèrè wo nìyẹn? Orí mi lọ́jà oníṣẹ́ bíi ni mo wà mo wá ra nǹkan ìbéèrè àgọ́ wo nìyẹn kẹ̀? Ó mà ṣe o. Kí ló ṣe ẹ́? Òkú ọmọkẹ́ ni wọ́n tẹ́ síwájú ta ilé yín sí ìgbà tí mo kọjá. Rọ́bọ̀kẹ́ yín ni mà. Mo dárò. Rọ́bọ̀kẹ́ wò. Mo gbẹ o.
ẹ ṣé bàbá mo dúpẹ́ o. bá sì rò títí báyìí inú mi a sì tún máa dádùn. àti dúpẹ́ adúpẹ́ pé tiwa lọ́dún mi ṣe ń gbẹ̀yìn àfi ká máa dúpẹ́ ni torí ilẹ̀ tí wọ́n pè láṣálẹ̀ rí tí wọ́n rò pé nǹkan gidi ò lè tibẹ̀ kú yọ ibẹ̀ ni nǹkan rere ti kù yọ yìí o. ẹ̀rù bà wọ́n. torí pé ẹ̀yin lọ́lọ́run fi ṣe olùlànà fún mi títí lọ́pẹ́ mi fún yín. èmi ẹ̀wẹ̀ àfi ká máa dúpẹ́ lọ́wọ́ ọba ẹlẹ́rìí ìpín amọ̀nàmọ́yé ká dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pẹ̀lú. ẹ ṣeun bàbá ó wá kù níbọn ró o aṣọ ìdákéèyàn ṣàbíàmọ́. ilé aláyọ̀ nílé alábíàmọ́. ẹ wò gbogbo àwọn tó fi ń fojú ẹ̀tẹ́ wojú àbùkù wò mí tẹ́lẹ̀ mo wá dẹni tó ń gbé gẹ̀gẹ̀ láwùjọ mo wá dẹni táyé ń bè lọ́wọ́ ẹ̀ pé ọmọ ń kọ́ mo fi wákàtí ìbí ọlọ́run pé gbogbo àgàn tó ń wojú ọlọ́run kọ́lọ́run kó dá wọn lóhùn láìpẹ́ láì jìnnà. àṣẹ. bàbá ẹ mọ̀ pé ọ̀rọ̀ mi dàbí ẹni tí ò lè pàgọ́ ni tó ṣe bérebére tó wà kọ́lé alárinrin mo fi ọmọ pọ̀ sí. ẹ fẹ́ bí kò sí. bẹ́ẹ̀ ni n tó bá ṣe tilẹ̀ ló ń gbé àbọ̀ṣòro ṣe ni. ẹ ti dárúkọ àti láàwí kò sí ohun tí fáwọn lè ṣe kò sí ohun tó ṣòro ṣe lójú fa àmọ́ o. kí ni àmọ́ bẹ́ẹ̀. jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ ẹ́ ni jọ̀ọ́. ìyá Rọ́mọkẹ́ ó yá dìde jókòó ìyá Rọ́mọkẹ́ lóòótọ́ kò sẹ́ni tó máa ṣẹlẹ̀ sí i tí ò ní dùn ṣùgbọ́n ní inú tèmi láti inú mi wá mo ti yááfi gbogbo ọ̀rọ̀ náà pátápátá. àwọn ṣe ọkàn mi ṣe balẹ̀ nígbà tó ti gbẹ́bẹ̀ mi tó dáríjì mi tọkàntọkàn ọkàn mi ti balẹ̀. kò sẹ́ni tó máa gbàdúrà wípé kọ́mọ tójú òun kú àpẹẹlẹ ti Rọ́mọkẹ́ lágbára Ọlọ́run àní rírú ẹ̀ mọ́ Ọlọ́run á bá mi dúró tiẹ̀. ìyá Àmọ̀kẹ́ tó o bá wá délé bá mi kìlọ̀ fáwọn ọmọ mi tó kù dáadáa kì í ṣe gbogbo èèyàn lèèyàn máa ń sọ̀rọ̀ sí kàṣàkàṣà torí kí ọ̀rọ̀ yìí ó dùn wá jura wa lọ. ṣàlàyé fún wọn dáadáa o. màá sọ fún wọn màá sọ. ọ̀rẹ́ mi ìwọ gan ó ti gbàgbéra jù bẹ́ẹ̀ ni o ò fura rárá o ò ní fura sọ̀rọ̀ ara ẹ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n sọ fún wa pé ìfura yìí gan làgbà ògùn tó o bá wá ní dá mi lẹ́bi pé ihun tí mo fẹ́ dá sí yóò kàn mí. ìyá Àmọ̀kẹ́ ó wù mí káwa méjèèjì jọ rìnrìn àjò kékeré kan. kò burú ẹ ṣé mo dúpẹ́ tètè tí dáríjì mi tó tiẹ̀ ti ṣe n tiẹ̀ ti dúpẹ́ ẹ ṣé. kí ló wá fẹ́ jẹ báyìí ọ̀rẹ́ mi. oúnjẹ. Awele olórí burúkú bọ́ta Awele bọ́ọ̀dẹ o ládùúrò rẹ tí mo ṣe fún ẹ ọ̀rẹ́ ni mo ṣe fún ẹ aṣọ ọmọ mi ló fi ṣe pàṣípààrọ̀ ọmọ tèmi ló fi ṣe pàṣípààrọ̀ àbí bẹ́ẹ̀ kan tó ti bímọ ọ̀yà ó ti bímọ bọ́ọ̀dẹ Awele ó fẹ́ fọwọ́ ọlọ́gbà mi lójú ẹ̀yà bíi amọ̀ ayé o ẹ jáde ẹ wá bá mi abẹ́rẹ́ Awele bọ́ọ̀dẹ ẹ jọ ibo ni mo bá gbà. ẹ ǹlẹ́ ẹ̀yin ìyá wa ẹ wò ó mo ti jíṣẹ́ tẹ́ ẹ rán mi mọ́mọ́ ti ṣàyẹ̀wò lórí rẹ̀ fínífíní ẹ wò ó mo ti bí eégún léégún létí wí o mo béèrè ọ̀rọ̀ lọ́wọ́ òòṣà ọjà sì ti fọhùn ṣùgbọ́n lórí ìwádìí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n níbi pẹlẹbẹ báyìí bá a bá ja bẹ̀bẹ̀ sókè nígbàgbà ibi pẹlẹbẹ náà ni wọ́n wá ní kọ̀sábùjá kankan báyìí lọ́rùn ọ̀pẹ ẹ̀yin ìyá wa wọ́n mọ̀ ń lérí fùrù kọ̀kọ̀ ṣùgbọ́n èmi náà wá tẹ́tí inú mi bẹ̀lẹ̀gẹ́ sí lérí wọn pé kí ni tẹ́ ń lérí sí gangan wọ́n ní sí gidi tí ó sọ fẹ́lẹ́dùmarè wípé láàárẹ̀ ò ní kú wọ́n lè porí rẹ̀ ọ̀yá yàrin dáadáa ni wọ́n wá ní lórí ọ̀rọ̀ òkìkí ọlá o n tí wọ́n wí fún mi ni wípé ẹ̀mí rẹ̀ ò jù pín ní sí báyìí lọ́mọ́ wípé láìpẹ́ yìí
ẹ̀yin yọ jápàtì òkú lẹ́láyé àtà òkìkí ọ̀fàyè lẹ̀ o. ohun tí wọ́n wí nù. ọmọ mi ò gbọ́dọ̀ kú òkìkí mi ò gbọ́dọ̀ kú bàbá ẹyọ kan tó kù lọ́wọ́ mi nìyẹn ẹ gbà mí gbogbo ọ̀nà tẹ́ bá máa gbà mí ni o mo ti sá lọ gbà yín o kọ́gbà yín gbà mí ni o ẹ jọ ẹyọ kan tó kù nìyẹn òkìkí mi ò gbọ́dọ̀ kú ẹ ṣàánú mi ẹ jọ bàbá. àwo mò ń jẹ́ o. ó ṣàní bá ṣe jọ jẹ́ wọ́n sì láwo ló ń gbáwo nígbọ̀wọ́ táwọn ò bá gbáwo nígbọ̀wọ́ awo àyà ẹ ṣàánú ọ̀rẹ́ mi ẹ dákun ẹ má jẹ́ kó kìkì ọlá yìí kú ẹ má jẹ́ ó kú ẹ dákun ó dà kí ni wọ́n fẹ́ gbà gan lórí òkìkí. ẹ wo ẹ̀yin ìyá wa ẹ ṣe é gbọ́ òótọ́ ọ̀rọ̀ ṣé ẹ ráwọn tí ń bẹ ń di ọ̀rọ̀ òkìkí àmọ́ ṣé ń hùn níwọ̀n ẹbí ìyáálé ilé tó ṣe ga sórí ọlọ́ta àrí ìgbọ́dọ̀ wí bóyá kí n kúkú là mọ́lẹ̀ báyìí ẹ bá ń gbọ́ òtéréré omi ẹyẹ gbẹ́ndúgbẹ́ndú omi òrìṣà òwìjì adífáfó òṣà ńlá òṣèré màgbò tí ó fomi tí ẹlẹ́tì ọmọ ọpọn mi ẹlẹ́yẹ ẹ̀yin yeye mi o ẹ wo àwọn tí ń bẹ́ndì ọ̀rọ̀ òkìkí àwọn tó láyé ni àwọn alágbára ni àwọn wọn ń bẹ́ndì ọ̀rọ̀ rẹ̀. ẹ jọ gbogbo tó bá fẹ́ gbà máa fún wọn ohun tó bá fẹ́ gbà ẹ jọ ẹ sọ fún mi màá fún wọn. n tí wọ́n fẹ́ gbà n tí wọ́n fẹ́ ni wípé bí ẹ bá fẹ́ kó kìkì ó kú wọ́n fẹ́ gbà nǹkan kan wọ́n fẹ́ fi dípò ẹ̀mí rẹ̀. tí ọmọ mi ò fi ní kú mo ṣetán láti fún wọn mo ti sáré kí n má tẹ eré kí n má kú lókùn tí mo máa sá. àwo àní tó bá jábọ̀ bó jẹ́ tutù èmi ṣetán láti bọ́ra ẹ̀mí gbé. ẹ ṣetán àti ṣe. ọ̀dà yín lójú pé ó dàbí lójú ohun tó bá fẹ́ bá ń sọ pé ohun tó bá fẹ́ máa fún wọn. mo sì ti dé o bẹ́ẹ̀ ṣe máa gbà mí báyìí ló tún kú báyìí. bàbá mo rí ìwọ̀sí àwọn ọ̀rẹ́ mi fi àwọn ìwọ̀sí kan lọ mi ibi tó bá lára mi ò dáa rárá wọ́n ní pé èmi ò láròlé wọ́n ní mo kàn kó àwọn ọmọbìnrin jọ wọ́n ní ṣé tí n bá kú ta ló fẹ́ tẹ́kẹ̀ gbọ́n property tí mo ní mo kú kalẹ̀ yìí. ọ̀rọ̀ yìí jó mi lára bàbá ó jó mi lára jù mo wá wò ó pé àwọn ọmọbìnrin tó bá yá wọ́n á bá àgbálẹ̀ ọkọ wọn lọ ní lóòótọ́ àmọ́ ọmọkùnrin tó bá wà nílẹ̀ òun ló máa ṣàfojútó gbogbo nǹkan tí iṣẹ́ tíyàn bá ṣe sílẹ̀ kọ́ lọ́ọ́ má jà ṣiṣẹ́ lẹ̀ fọ ẹlòmíì jẹ́ ṣé nígbà tó yẹ pé àwọn ọmọbìnrin ló wà lọ́wọ́ mi lóòótọ́ àwọn kan kọ́ lọ́ọ́ máa gbádùn gbogbo àwọn owó tó yẹ kí ọmọ tí mo bí máa gbádùn bẹ́ẹ̀ ṣe máa wá gbà mí bàbá ó dọwọ́ yín o. ìyá wa Awele àníjì bí owó obìnrin bí ọkùnrin ẹ wò kò sí ní tọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe tá a bá ní ká sọ tẹnu ìbá bọ ẹ má jẹ́ ń tàn yín kò lè ṣeé ṣe. kò lè ṣeé ṣe kí ni. kò lè ṣeé ṣe n ò gbọ́dọ̀ torí nǹkan tí mo fẹ́ jẹ kí n bá tí wọ́n yẹ jẹ́ nítorí bí mo bá rò pé nìkan kan ò rí mi ojú Olódùmarè rí mi kókó bí o bẹ̀rù òjò bí afẹ́jọ́ ń bẹ lọ́rùn tí sọmọ àwísọkún ọwọ́ àrò ẹsẹ̀ àrò gbogbo wọn agbélé ayé ṣe ẹjọ́ ń bẹ lọ́rùn ọmọ àwísọkún. bàbá ṣé ẹ dọ̀rùn rí ni tí a ṣe mọ̀ yìí pé níta bá ṣe láyé èèyàn máa bí wá léèrè lọ́hùn. bàbá ayé yìí la wà ẹjẹ́ àṣàyé kò sẹ́ni tó lọ́rùn tó dé rí tó ní tó ń ṣe lọ́rùn rẹ̀ kí wá ló dé. ẹ fẹ́ sọ̀fà nù mí ṣe fẹ́ sọ̀fà nù bàbá ṣe rí àwọn kọ́kọ́ wà tọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe tèmi ni wípé bàbá mo fẹ́ ní àròlé o mo dẹ̀ láti láròlé. ìfà báwọn kan wá ń sunkún lásìkò táwọn bá ń yọ kọ́. ẹ dey disappoint me bàbá anybody can sunkún I don't care ẹ jẹ́ kí anybody máa sunkún àní tí èmi fẹ́ ni mo fẹ́ mo dẹ̀ ṣetán láti ná gbogbo owó yòówù tó bá jẹ bàbá mo láti ní àròlé. kankan. yes I don't care anybody can cry I'll cry to hell. ìbà o ìbà gúnyángúnyán ilé ìdò tí ń gúnyán tiẹ̀ lẹ́bẹ́ tí ò júbà ìyán orú wọn a mọ́ lẹ́mọ̀
rókàrókà òde ìdè tí rókà tí ẹ ṣàràṣàrà tí òjúbà ọkàrú wọn mọ́ dàkọ́tì àgbà ìnàkí tó gúngi láì júbà ń kọ́ ṣẹ́rẹ́ lọ́wọ́ ọrú wọn kẹdùn ni wọ́n fi ń ṣẹ́ léegun ìmọ̀júbà hóó ìbọn lọ́ta ń lé adó ìbẹ̀rìn mi lóde ọ̀wọ̀ pákú ẹ lóde àṣà panumọ́ àlòfàn níyànjẹ́ ìbò ògún ló ń léèrè ìbò Ọ̀rúnmìlà ló túfẹ̀ mọ́júbà hóó ìpẹ́ ńlá o ìpẹ́ ńlá o ìpẹ́ ńlá o ìwọ lábùgbẹ sọ́nà àǹgùlù dé kíso ó sunú igbó nọ̀sẹ̀ sọ́nà a kì í torí pégún pa lórí kápágùn a kì í torí pòwe pa nídìí kápòwe ẹnìkan torí yíyan kọ́ palágẹmọ́ ǹjẹ́ ṣẹ̀ṣẹ̀ ẹ̀gà ṣẹ̀ṣẹ̀ bí ẹyẹ bá ké ní igbó a fi ohùn ẹyẹ fún olú igbó bí ẹfọ̀n bá ké lọ́dàn á fi ohùn ọ̀dọ̀ fún ọlọ́dàn òkìkí ọlá o ó ti dọmọ awo lónìí o ó ti dínkù tó ń lélẹ̀ ní ọmọ odù yẹ̀rẹ̀ lẹ́yìn tó ṣàwo títí tó gba apá ajá tó fi fúnpá kéré apá ajá òun ló gbé dání lónìí ètùtù rẹ̀ ń lò ṣe lẹ́nìí ikú kò rí ọ̀kété àrùn kò fún ọ̀dá wọ́n ní mẹ́rin là ń lùlù ìwọ èjì nítọ́bà òrìṣà ẹ̀rìndínlógún là ń lùlù àgbá bí wọ́n bá jó nílé wọn mí ajó lóko wọn ṣẹ̀yìn gélémọ̀ láàrin adífáfólógé ìṣá o tí ó korò lẹ́jẹ̀ òkìkí ọlá o ẹ̀jẹ̀ tí aṣà ìkorò lẹ́nu oṣó aṣà ìkorò lẹ́nu àjẹ́ torí pé o ti jẹgba ewé jogbo orí lónìí ọ̀yẹ̀kú lọ bá mulẹ̀ ó ní bí kú máa ń pa gbogbo ẹgbẹ́ rẹ ni ọ̀tọ̀lọ̀yẹ̀kú lòun ọmọ ìyàwó òkìkí sí ọdún márùn bá ń ṣa gbogbo ẹgbẹ́ rẹ ṣe ọ̀tọ̀ ń lọ̀yẹ̀kú lòun ọmọ ìyàwó òkìkí ọlá sí òòrí òní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ̀ torí afẹ́fẹ́ lẹ́lẹ́ lórúkọ tá a pè kú ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ń lórúkọ tá a pè àrùn èyí tèmi wí lónìí fún wọn yìí ó dọ̀ràn gbó ọ̀rọ̀ ṣe wọ̀nyí wọlé ọ̀yá gbé ẹrù ńlẹ̀ àgbélẹ̀ kálẹ́rù ọ̀wá gbẹrù rẹ̀ ọ̀yá ǹde ọgọ́ngàn ọ̀nà báyìí lálákẹ́ sọ ọ́ ìwọ̀n àwọ̀ àkèyí tún wẹ̀yìn mọ́ àgbọ̀wẹ̀yìn o nso ó ti rí bá a ti fẹ́ orí ọ gbọ́dọ̀ wẹ̀yìn o èdè òní di ọmọ alágogo dẹ o mọ́ wẹ̀yìn o. Adio, my darling. Let's do it again. Yeah, we can do it again. That's my dear. You're right. No. Wait. You? Ibini. What about me? Àti ṣe ọkàn ẹlẹ́ẹ̀kejì la tó fẹ́ bẹ̀rẹ̀. Kí ni no? I need a situation báyìí. Oh, irú àlá burú àlá ńlá burúkú wà lélẹ̀ àlá ilé yóò dáa ẹ̀dọ́ ṣé ẹ mọ ọmọkùnrin o. ọmọ ọ̀rẹ́ mi Mọ́ríyebá ni. ọmọ ọ̀rẹ́ yín Mọ́ríyebá ọ̀sán já orúndọ̀pá. báwo bàbá. ẹ wo àwọn èèyàn kan ti lọ rè eru ọmọdé yìí ní agbára burúkú o ìyún ló fà bẹ́ẹ̀ ṣe jọ ń láṣepọ̀ lójú àlá wọn. ọ̀dà. bàbá kí ló tẹ̀ ń ṣe báyìí ṣé bójú àlá ni kò ṣáà ń ṣojú ayé. ìgbà tó jójú àlá ńkọ́ eléyìí ti kọjá àlá lásán ìgbà tẹ́ ẹ rápẹrẹ ẹyẹ látọ̀ lára yín àbẹ́ ìlàtọ̀. ojú àlá lásán ni. ìgbà tẹ́jẹ̀ yín ti papọ̀ mọ́ra wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé kò yẹ kẹ́jẹ̀ yín kanra wọn láéláé. ó bàbá ẹ ṣàlàyé eléyìí fún mi. ẹni wọn ò sọ fún yín ẹ̀yin náà ò béèrè ẹ jẹ́ n sọ fún yín èmi ò lágbájá ìwọ̀nba ọ̀rọ̀ téèyàn bá bí mi ni máa dáhùn sókè. àbí tẹ́ ti ṣe mí nìyẹn. bẹ́ẹ̀ ni kí ni àǹfààní pé mò ń tọ́jú yín tẹ́ bá rí nǹkan ó yẹ ká máa làálẹ̀ mi ọ̀tún rèé o òsì rèé o ẹni tó bá bí yín léèrè nìkan lẹ máa sọ ó dà ẹ wò mí tiẹ̀ fà mí fẹ́ rojọ́ kí ni solution lórí nǹkan tó wà nílẹ̀.
kò sí nǹkan tá a fẹ́ ṣe kò sọ́nà àbáyọ kankan kò sọ́nà àbáyọ kankan ẹ jẹ́ n sọ fún yín níwájú alága àti gbogbo ilé kò sí ọ̀nà àbáyọ kankan. bàbá ẹ sọ mi pé ẹ sọ bẹ́ẹ̀. mo sọ. ẹ̀yin sọ bẹ́ẹ̀. mo sọ. ẹ sọ bẹ́ẹ̀. mo sọ bẹ́ẹ̀. ẹ sọ bẹ́ẹ̀. mo sọ. kí ni ìyẹn ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀. ẹ lọ rí wá èèyàn kan tó bá súnmọ́ yín dáadáa tó sì ṣàbíamọ́ inú lẹ́ẹ̀bẹ̀ tí olórí bá yín sin ìkú ọmọ yìí ibi tó bá wù ú ló lè sìnkú ọmọ yìí sí ṣùgbọ́n kó má jẹ́ àgbègbè yín. ẹni tó súnmọ́ mi tó ṣàbíamọ́ kó bá mi sìnkú ọmọ tó bá wá sí nǹkan tó lè mú. ẹ wo aburú yóò ní ṣẹlẹ̀ mọ́ tẹ̀sí bí wọ́n ti yí kọ́ dá mi lójú dáadáa àmọ́ nǹkan kan bẹ̀ ọ́. kí ni nǹkan náà. ṣé rí ẹni tó bá bá yín sí ipò ọmọ yìí òun náà pàdánù ọmọ tí. ṣé ọmọ kan. tàbí gbogbo wo ìgbà máa jẹun gbogbo láti rẹ̀ kàn gbọ́n gbọ́n ní o. títí èèyàn kún bá bàjẹ́ tẹlomi ò ní dá. báwọn àgbà ti wí nù. ó dẹ̀ dá yín lójú. pèrè lewé yéyéyé ọmọ tí yóò yè ọmọ atari kan kì í kú mọ́ bó ti jẹ́ nù. èmi á dẹ̀ bímọ. dandan nù dandan ti rọ̀ mọ́ eyín ó ti dandan. èmi náà béèrè púpọ̀ ó jẹ́ yọkan yẹn náà ó ti tó díẹ̀ tó nínú nǹkan ní nǹkan ṣé bí tèmi náà ṣàfẹ́ ni pé kó tiẹ̀ máa pè mí náà ní ìyá alágbájá kémi náà kó lẹ́gbẹ́ àgàn kó ju bẹ́ẹ̀ lọ. bọ́bá ti wá ayá yìí ẹ jẹ́ kémi bọ́. ọlọ́run fún mi ṣe. orí yìí bá tọ́kẹ́ ìwọ sáré jì mí àṣìṣe kọ́ lélẹ́yìí àmọ́ mọ̀ ṣe ni kí gbogbo sáré kó rọra sáré kó bàa má kúkú lọ́nà kí gbogbo arìnrìn-àjò kó rọra rìn kó bàa má kóyà mo ní kí gbọ̀nà burú sáré mo bá bára mi ní gbangba. bí ìbọn ṣe dáa nírin tútùtù àṣe iṣẹ́ ọwọ́ ẹ̀ ò dáa àdàbí ló máa dá láàrin mi àti ẹ̀. àdàbí
tiẹ̀ padà bí àdàbí ti dá torí bí mo ṣe wà ẹ́ ìnira yìí pọ̀ fún mi ìnira yìí pọ̀ fún mi ọmọ kan tó kù mí kù òun náà wà lórí àìsàn mọ́rí yẹba ó yàtọ̀ bá dáríjì mi máa lè ní ìtura ọmọ kan tó kù náà bóyá lè gbélé ayé àti ju ọmọ bá lọ àìtó ni mo bá bọ̀ wá darí dé bí ò tó nǹkan kan. o lè tó nǹkan kan kí ló ṣe fẹ́ tó nǹkan kan ládùúrò wàhálà tèmi ṣe tí mò ń sáré lé ẹ dọ̀jọ̀ kó lè lọ́mọ láyé ó wá fi ibi sú mi èmi wà ayọ̀ fún ẹ ìwọ wá bà ayọ̀ ọjọ́ alẹ́ tèmi jẹ́ àdàbí máa dáa fún ẹ àdàbí tó wù yẹn ó ju èpè lọ òun nìwọ náà ṣe bá rẹ ibi tó bá rẹ mo ti bọ́ lóhùn mi dá máa jẹ̀ mọ́ pé mi ò ní fọwọ́ mi ṣèbí mi ì dẹ̀ ní ṣèkà mo dẹ̀ máa ní ìdáríjì ohun tó jẹ́ kí n wá nìyẹn àmọ́ síbẹ̀síbẹ̀ mo fà ẹ́ lé kóòtù ọlọ́run lọ́wọ́ torí oore ni mo ṣe fún ẹ ó wá sọ oore tèmi di òjòṣóore gbèpè ṣùgbọ́n kò sí bó ṣe lè ṣe o bẹ́ẹ̀mi dáríjì ẹ̀ o yìí máa rí jìnlẹ̀ lọ́dọ̀ lọ òun kò sí tó ṣe fún mi ò bọ́ṣọ sí mi lọ́rùn ò kọ́lé fún mi ibi nìkan ló jẹ́ kó pa mí lóró ń bayọ̀ mi jẹ́ òpójọ́ la mi jẹ́ lẹ́yìn ni ó fi wá jẹ́ kó yé mi wípé mo tẹ̀lé olówó ìyẹn ò ní kéèyàn ti torí ẹ̀ ní láárí Awele èmi dárí díẹ̀ o ṣùgbọ́n mo fẹ́ lọ́lọ́ lọ́wọ́ o mo fẹ́ lọ́lọ́ lọ́wọ́ mo fẹ́ lọ́lọ́ lọ́wọ́ o.